wa dúpẹ́ lọ́wọ́ yín fún oore ọ̀fẹ́ mìíràn tí ẹ fi fún wa láti rí ìsinmi àkọ́kọ́ ní oṣù kejì ọdún 2022. Àwa ń gbàdúrà pé òye ọ̀rọ̀ tí ò ní kí ẹ fi yé àwọn olùgbọ́. Èyí ni àdúrà wa ní orúkọ Jésù Olúwa wa. Àmín. Àkọ́rí tí a wò ní ìjẹ́jọ́ náà ni a tún fẹ́ wò lónìí, tí mo pè ní gbígbé ìbáṣepọ̀ àti ìdàpọ̀ tó múnádóko láàrin àwa àti ẹ̀mí mímọ́. Building a strong fellowship and relationship between us and Holy Ghost. Ní ọ̀sẹ̀ tó kọjá a sọ àwọn ohun tí ẹ̀mí mímọ́ máa ṣe fún onígbàgbọ́ tó bá wọnú ayé onígbàgbọ́. Mo sì jẹ́ kó yé wa wípé ìgbé ayé nínú ẹ̀mí ó jẹ́ ìgbé ayé tí Ọlọ́run ti ṣètò fún àwọn tí ó bá gba Jésù ní Olúwa àti Olùgbàlà. Nínú ìwé Jòhánù orí kẹrin, níbi tí Kristi ti ń bá obìnrin ará Samaria kan sọ̀rọ̀. Ìwé Jòhánù orí kẹrin láti ẹsẹ̀ 19, John chapter 4 from verse 19 títí dé 25. Ìwé Jòhánù orí kẹrin láti ẹsẹ̀ 19 títí dé 25. Obìnrin náà wí fún un pé, ọ̀gbẹ́ni, mo wòye pé wòlíì ni ìwọ ń ṣe. Àwọn bàbá wa sìn lórí òkè yìí, ẹ̀yin sì wí pé Jerusalem níbi tí ó yẹ tí a bá máa sìn. Jésù wí fún un pé, gbà mí gbọ́ obìnrin yìí, wákàtí náà ń bọ̀ nígbà tí kì yóò ṣe lórí òkè yìí tàbí Jerusalem lẹ́yìn ó ti máa sin bàbá. Ẹ̀yin ń sin ohun tí ẹ̀yin kò mọ̀, àwa ń sin ohun tí àwa mọ̀, nítorí ìgbàlà ti ọ̀dọ̀ àwọn Júù wá. Ṣùgbọ́n wákàtí ń bọ̀ ó sì dé tán nísinsìnyí nígbà tí àwọn olùsìn tòótọ́ yóò máa sin bàbá nínú ẹ̀mí àti ní òtítọ́, nítorí irú wọn ni bàbá ń wá kí ó máa sin òun. Ẹ̀mí ni Ọlọ́run, àwọn tí ń sìn kò lè ṣe aláìsìn ní ẹ̀mí àti ní òtítọ́. Obìnrin náà wí fún un pé, mo mọ̀ pé Mèsáyà ń bọ̀ wá, àti pé tí a ń pè ní Kristi, nígbà tó bá dé yóò sọ ohun gbogbo fún wa. 26. Jésù wí fún un pé, èmi ni ẹni tí ó ń bá ọ sọ̀rọ̀ yìí ni òun. Níbí báyìí Jésù ń jẹ́ kó yé obìnrin yìí nípa ìbéèrè tó béèrè wípé wọ́n níbi báyìí ló yẹ ká ti máa sìn Ọlọ́run, ibi báyìí ló yẹ ká ti máa sìn Ọlọ́run. Jésù sọ pé ọjọ́ kan ń bọ̀, àkókò kan ń bọ̀ tí wọn ò ní sìn Ọlọ́run níbí báyìí àbí níbí. Lédè mìíràn, a ò ní sìn Ọlọ́run nípa ìlànà àbí nípa ètò, ó ní bí kò ṣe nípa ẹ̀mí. Ó ní torí irú wọn ni bàbá ń fẹ́ kó máa sìn òun, àwọn tí yóò máa sìn Ọlọ́run nípa ìtọ́ni ẹ̀mí mímọ́, tí wọ́n máa gbé ìgbé ayé wọn nínú ẹ̀mí. Èyí ni ohun tí Jésù sọ tó bá sọ pé wákàtí náà ń bọ̀, ó ń tọ́ka sí lẹ́yìn ìràpadà. Ìyẹn ni pé lẹ́yìn tí ó bá ti gorí igi àgbélébú, tí ó bá sì ti ṣẹ́gun ikú àti agbára ikú àti isà òkú, tí ó sì ti ṣiṣẹ́ ìràpadà ìran ènìyàn, tí a ti fi ẹ̀jẹ̀ rẹ̀ fi ṣe ètùtù ẹ̀ṣẹ̀ ìran ènìyàn. Ní ìgbà náà ni wákàtí tí Jésù ń tọ́ka sí la ó ṣí sílẹ̀. Gẹ́gẹ́ bí ó ṣe sọ pé ó parí lórí igi àgbélébú tí aṣọ ìkélé tẹ́ḿpìlì sì fàya. Láti ìgbà yìí ni a ti ṣílẹ̀kùn fún gbogbo ènìyàn láti lè ní ìdàpọ̀ tí ó múnádóko pẹ̀lú Ọlọ́run àti àwọn. Èyí jẹ́ apá kìíní rẹ̀. Apá kejì rẹ̀ ni nígbà tí ẹ̀mí mímọ́ sọ̀kalẹ̀ lọ́jọ́ Pentikọ́sì, tí ẹ̀mí mímọ́ sọ̀kalẹ̀ sórí ilẹ̀ ayé. Èyí ni pé tí ó bẹ̀rẹ̀ sí ń gbé inú àwọn tí ó gba Jésù ní Olúwa àti Olùgbàlà. Èyí ni pé ìdàpọ̀ yìí wá bẹ̀rẹ̀ ní kíkún. Ẹ ti rí bẹ́ẹ̀. Ìdàpọ̀ yìí yóò wá jẹ́ ìparí rẹ̀. Apá kẹta rẹ̀ ní ìdàpọ̀ tí a ó wà pẹ̀lú bàbá ní ayérayé. Èyí ní ògo àìnípẹ̀kun. Èyí ni nígbà tí Kristi bá farahàn, ta kó gbogbo àwọn àyànfẹ́ tí a jí àwọn òkú nínú Kristi dìde. Bíbélì sọ pé àwa ó sì wà pẹ̀lú rẹ̀ títí láéláyé. Kí ni mo ń tọ́ka sí ni wípé ìgbé ayé ìdàpọ̀ pẹ̀lú Kristi tàbí nípasẹ̀ ẹ̀mí mímọ́ tí a ń wo àkọ́rọ̀ rẹ̀ láti ìjẹ́jọ́ wípé gbígbé ìdàpọ̀ àti ìbáṣepọ̀ tó múnádóko láàrin àwa àti ẹ̀mí mímọ́, building a strong fellowship and relationship between us and Holy Spirit. Ó jẹ́ ohun tí ó ṣọ̀wọ́n ní àkókò ìkẹyìn yìí. Jésù sọ nínú ìwé Jòhánù yìí náà bákan náà nígbà tó ń sọ nípa ẹni tí ẹ̀mí mímọ́ jẹ́ nínú ìwé Jòhánù orí 14. Ó sọ fún wa ní ẹsẹ̀ 16, John 14 verse 16. Èmi ó sì béèrè lọ́wọ́ bàbá, wọn ó sì fún yín ní olùtùnú mìíràn kó lè máa bá yín gbé títí láéláé. Àní ẹ̀mí òtítọ́ ni, ẹni tí aráyé kò lè gbà, nítorí kò rí bẹ́ẹ̀ ni kò sì mọ̀. Ṣùgbọ́n ẹ̀yin mọ̀, nítorí tí ó ń bá yín gbé yóò sì wà nínú yín. Jésù ń ṣe àlàyé yékéyéké fún àwọn ọmọ yìí pé ẹ̀mí mímọ́ tí a ń sọ nípa rẹ̀ yìí pé yóò máa gbé nínú ayé àwọn tí ó bá gba Kristi ní Olúwa àti Olùgbàlà. Ṣùgbọ́n ẹ̀mí mímọ́ lè máa gbé inú ènìyàn kí ènìyàn má mọ̀. Bí Kristi náà ṣe sọ̀kalẹ̀ tí ó wá sáàárín àwọn ènìyàn rẹ̀, ṣùgbọ́n àwọn ènìyàn rẹ̀ kò gbàgbọ́, wọn kò tilẹ̀ dá mọ̀ pé Kristi ni. Ẹ ti rí bẹ́ẹ̀ yẹn, wọ́n ní ó wá lè jẹ́ Kristi náà bí wípé ṣe bí a mọ ìyá rẹ̀ Maria, a sì mọ bàbá rẹ̀
ìpa mọ àwọn arákùnrin rẹ̀. Èyí ni pé bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni ẹ̀mí mọ́ ń gbé inú ayé àwọn ọmọ Ọlọ́run tí ó gba Jésù Kristi ṣùgbọ́n wọn kò dá a mọ̀. Nítorí kí ni wọn ò fi dá a mọ̀? Torí pé wọn ò gbé ìdàpọ̀ àti ìbáṣepọ̀ tó múnádóko, wọn ò gbèrò láti dá ẹ̀mí mímọ́ mọ̀. Ní ọ̀sẹ̀ tó kọjá mo sọ fún wa, mo ní àwọn nǹkan kankan wọ́pọ̀ nínú agbo Kristi tí ò sí nínú Bíbélì. Ṣé orí jẹ́ ń sọ fún ẹ má rò pé torí pé wọ́n ṣe nǹkan kan nínú ilé Olúwa kò rò pó kàn ní tẹ́wọ́gbà. O gbọ́dọ̀ kọ́ láti máa jókòó ti Bíbélì. Ìṣìnà tó burú jù ni kéèyàn kọ ọ̀rọ̀ Ọlọ́run sílẹ̀. Ìṣìnà tó burú jù láyé yìí ni kéèyàn kọ ọ̀rọ̀ Ọlọ́run sílẹ̀ kó máa wá nǹkan míì. Bó ti wù kí ohun tó ń wá kó dára tó, bó ti wù kó ohun tó wá kó dára létí, kó dùn gbọ́ létí tó bá ti kọ ọ̀rọ̀ Ọlọ́run sílẹ̀ tí kò ní àyè àti máa kà á, ó ti ṣìnà pátápátá. Ẹlòmíì lè ní ẹ fún àwọn tí ò wá mọ Bible kà ńkọ́, bó o mọ̀ kà wá ẹnìkan tí yóò máa kà á sí ọ létí, nìkan máa kà á sí ọ létí. Tí Ọlọ́run bá rí akitiyan rẹ yóò là ọ lójú, ó mọ ohun ìjìnlẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run. Mo tútù sọ lẹ́kẹ̀ta, ìṣìnà tó burú jù ni kéèyàn kọ ọ̀rọ̀ Ọlọ́run sílẹ̀ kó máa tẹ̀lé ohun asán. Ohun tó wù kó máa tẹ̀lé, bó ti wù kó dára tó, kó dùn gbọ́ sétí tó, kó dùn wò tó, ohun asán ni. Mélòó ni àwọn tó kọ ọ̀rọ̀ Ọlọ́run sílẹ̀ lé ni wọ́n ń bá ìran àti àsọtẹ́lẹ̀ káàkiri, ìran àsọtẹ́lẹ̀ ni wọ́n ń bá kiri, wọ́n ò mọ ètò Ọlọ́run. So kì í ṣe gbogbo ohun tá a ṣe nínú agbo Kristi lónìí tàbí tí a ń ṣe nílé Olúwa lónìí, má rò pé gbogbo ẹ̀ náà ló ní ìtẹ́wọ́gbà. Kódà gan má jẹ́ ntọ́ èyí tí ò ní ìtẹ́wọ́gbà ló pọ̀ jù ńbẹ̀ tó ń ṣe nílé Olúwa tí a sì rò pé ó dára. Kò ń ṣe gbogbo ẹ̀ ló ní ìtẹ́wọ́gbà. Fún àpẹẹrẹ, nígbà tí Jésù ń sọ̀rọ̀ nípa ẹ̀mí mọ́ ó pè ní olùtùnú, English Bible pè ní the counselor. Ṣùgbọ́n ó sì máa wá àwọn ọmọ Ọlọ́run lónìí, wọ́n á máa gba talí, wọ́n á sọ pé wọ́n fẹ́ rí wòlíì, wọ́n á tò rẹ́rẹ́rẹ́, wọ́n á máa gba nọ́mbà, wọ́n lọ fún counseling. Pásítọ̀ mi counseling ló máa fi wákàtí 4 ṣe. Ó ran àwọn àgùntàn lọ́wọ́ irú ẹni tó wù kó jẹ́ tó ń ṣe counseling. Iṣẹ́ ẹ̀mí mímọ́ rẹ̀ nínú ayé onígbàgbọ́. Èyí sì jẹ́ àbáyọrí pé àwọn onígbàgbọ́ gbé ìdàpọ̀ àti ìbáṣepọ̀ tó múnádóko láàrin àwọn àti ẹ̀mí mọ́. Ìtorí ẹni tí ò bá gbé ìdàpọ̀ àti ìbáṣepọ̀ tó múnádóko pẹ̀lú ẹ̀mí mọ́, gbogbo ohun tí a sọ pé ẹ̀mí mọ́ máa ṣe nínú ayé onígbàgbọ́ kò lè ní ìrírí rẹ̀. Nígbà tí Jésù tún sọ nípa ẹ̀mí mọ́ nínú ìwé Jòhánù yìí bákan náà, chapter 16 láti ẹsẹ̀ 12, ó ní mo ní ohun púpọ̀ láti sọ fún yín pẹ̀lú, ṣùgbọ́n kò lè gbà wọ́n nísinsìnyí. Ṣùgbọ́n nígbà tí òun àní ẹ̀mí òtítọ́ ní bá dé, yóò tọ́ yín sí ọ̀nà òtítọ́ gbogbo. Nítorí kì yóò sọ ti ara rẹ̀, ṣùgbọ́n ohun tó bá gbọ́ òun yóò máa sọ, yóò sì sọ ohun tó ń bọ̀ fún yín. Fàlàsí gbólóhùn yẹn. Ó sọ kókó kan, yóò tọ́ yín sí ọ̀nà òtítọ́ gbogbo. Máa béèrè lọ́wọ́ ara rẹ̀, ìwọ ọmọ Ọlọ́run tó sọ pé o bọ́ sọ́wọ́ wòlíì èké jìbìtì, wòlíì èké ó lù ẹ́ ń jìbìtì, ìmí tiẹ̀ tún jẹ́ lérè ara, ó tún bá ọ sùn. Ó sì sọ pé o wà born again, ó sì ní ẹ̀mí Ọlọ́run ń gbénú rẹ̀. Ìwé mímọ́ sì sọ pé ẹ̀mí mímọ́ yóò tọ́ ẹ sí ọ̀nà òtítọ́ gbogbo. Ta ló ń parọ́ ń bẹ̀ o? Ṣé Ọlọ́run ló ń parọ́ ni àbí ìwọ ló ní problem? Èyí ni wípé torí pé àwọn Kristẹni kò gbé ìdàpọ̀ tó múnádóko, wọn ò dẹ́ ẹ̀mí mímọ́ mọ̀, gbogbo iṣẹ́ ta ni ó máa ṣe wọn ní ìrírí rẹ̀. At the end of the day, wọ́n á máa wá ìrọ́pò fún ẹ̀mí mímọ́ tá à ń pè ní a substitute. Èyí ni pé láti máa wá ìrọ́pò, wòlíì fẹ́ gba àyè ohun tí ẹ̀mí mímọ́ ta sọ pé ẹ̀mí mímọ́ máa ṣe. Ohun tá a sọ ni pé ẹ̀mí mímọ́ yóò tọ́ yín sí ọ̀nà òtítọ́ gbogbo, ẹ̀mí mímọ́ yóò sọ ohun tó ń bọ̀ fún yín. Ṣùgbọ́n lónìí nísìn, ìpè wòlíì, ìpè àsọtẹ́lẹ̀, gbogbo ohun tẹ́ pera yín ṣáàlẹ̀ ti fi dípò ojúṣe ẹ̀mí mímọ́. Àwọn èèyàn yóò wá máa gba nọ́mbà, wọ́n máa gba talé, wọ́n fẹ́ rí wòlíì, wọ́n ó wá tò lọ rẹ́rẹ́rẹ́rẹ́. Ẹ ti ṣìnà. Tẹ́ ẹ̀ bá rẹ́ni sọ fún yín, mo ń sọ fún yín lónìí, bó bá ní àǹfààní àti máa gbọ́ wípé ó ti ṣìnà. Èyí sì jẹ́ àbáyọrí pé o ò mọ ẹni tí ẹ̀mí mímọ́ ń ṣe, o ò dá Olúwa mọ̀. Ẹ ti rí bẹ́ẹ̀ yẹn. Ó ní yóò tọ́ yín sí ọ̀nà òtítọ́, yóò sọ ohun tó ń bọ̀ fún yín. Ẹ ti rí bẹ́ẹ̀ yẹn. Kí ni à ń sọ ni wípé gbogbo ìlérí tí Kristi ṣe fún àwọn tí ó gbà á gbọ́ kò lè wá sí ìmúṣẹ láíláí bí kò ṣe pé àwọn tó gbà á gbọ́ yìí bá gbé ìdàpọ̀ tí a mọ̀ sí fellowship àti ìbáṣepọ̀ tó múnádóko relationship, bí kò ṣe pọ́n bá gbèrò láàrin àwọn àti Ọlọ́run. Ṣùgbọ́n kò rí bẹ́ẹ̀ lónìí. Èrèdí tí kò sì fi rí bẹ́ẹ̀ lónìí ó pọ̀. Ibẹ̀ la ti fẹ́ bẹ̀rẹ̀ lónìí. A ti wo nǹkan púpọ̀ nínú ẹ̀kọ́ tó kọjá yìí. Ìwọ tó bá gbọ́ ti ìjẹ́jọ́ sáà ti send WhatsApp number ẹ sí mi, ó rí níbẹ̀. Èrèdí àkọ́kọ́ tí ọ̀pọ̀lọpọ̀ ọmọ Ọlọ́run ò fi dá Jésù Kristi mọ̀, tí wọ́n fi mọ̀ ọ́, òun ni wípé
gbígbé ìpè àti iṣẹ́ ìránṣẹ́ fi dípò ohun tí ẹ̀mí mímọ́ yóò ṣe, gbígbé síbẹ̀ tá a mọ̀ sí substitution. Èyí ni pé ìṣepàṣípàrọ̀. Mo sọ fún wa ní ìjẹ́jọ́ wípé Ọlọ́run kò pe apostle, wòlíì, evangelist, pastor àti olùkọ́ni, kò pè wọ́n láti fi dípò iṣẹ́ ẹ̀mí mímọ́. Ẹ̀mí mímọ́ jẹ́ iṣẹ́ tí a fi fún gbogbo àwọn tó bá gba Kristi gbọ́. Èyí ni pé ẹ̀dá kan ni lọ́tọ̀. Iṣẹ́ rẹ̀ sì rèé, gbogbo àwọn tí ó bá gba Kristi, iṣẹ́ yìí gbọ́dọ̀ farahàn nínú ayé wọn láì ní fi ṣe bóyá wọ́n ní ìpè kan tàbí wọn kò ní mìíràn. Ìyẹn ni pé ẹ̀mí mímọ́ ni yóò máa ṣe gbogbo ohun tí Jésù sọ, yóò kọ́ wọn ní ohun gbogbo, yóò sọ ohun tó ń bọ̀ fún wọn, yóò tọ́ wọn sí ọ̀nà òtítọ́ gbogbo, yóò yìn Kristi lógo nínú ayé wọn, yóò ró wọn ní agbára láti jẹ́ àjèrè ọkàn gẹ́gẹ́ bí ìwé mọ́ ṣe sọ pé ó gba agbára àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Yóò fi òye Kristi fi yé wọn bí ẹ̀kọ́ tí a kọ́ ní ìbẹ̀rẹ̀ ọdún yìí. Nísìnyìí Bíbélì ò sọ pé àwọn nǹkan wọ̀nyẹn ẹ̀mí mímọ́ máa ṣe nínú wa torí pé bóyá a ní ìpè kan. Problem tó ń ja ṣọ́ọ̀ṣì lónìí pọ̀ gan. Bí ẹnìkan nísìn tó bá ra fara ẹ̀jìn díẹ̀ fún ẹ̀mí mímọ́, bóyá ẹ̀mí ìsọtẹ́lẹ̀ ń ṣiṣẹ́, the next thing ni pé a lọ dájọ́ sílẹ̀, a gbé ìjọ kalẹ̀ lórí ìsọtẹ́lẹ̀, ló máa gbéjọ ilé lórí. A wá rí ohun tó ń ṣe bí ohun bàbàrà, a wá pọ́n yẹn léwé bí ẹ̀kọ́, a máa polówó rẹ̀. Èyí tí àwọn kan ò sì mọ̀, wọ́n á tún máa rọ́tọ̀ eléyìí lẹ́yìn. Nígbà tí àwọn tó kù wọ́n kùnà láti mọ̀ pé eléyìí ojúṣe gbogbo ọmọ Ọlọ́run ni, ẹ̀tọ́ wọn ni, orí ọ̀fẹ́ tí a fi fún gbogbo ẹni tí ó bá gba Jésù Kristi ni pé ẹ̀mí mímọ́ gbọ́dọ̀ máa gbénu wọn, ó sì gbọ́dọ̀ máa ṣe àwọn nǹkan kankan nínú ayé wọn. Ṣùgbọ́n eléyìí ni àwọn wòlíì èké lónìí ni wọ́n package bí àṣà olóyìnbó, wọ́n package ẹ̀, wọ́n ro láṣọ bí èrè igi tí wọ́n decorate dáadáa tó yẹ pé tó bá wò ó fín wàá rò pé èèyàn ni. Wọ́n pọ́n láṣọ, wọ́n ṣe gbogbo ẹ̀, wọ́n sì rò pé ìpè ni. Ṣùgbọ́n kò rí bẹ́ẹ̀. Láì sí ìdàpọ̀ tó múnádóko pẹ̀lú àwa àti Ọlọ́run nípasẹ̀ mímọ́, a ò lè mọ ẹni tí Kristi ń ṣe. A ó kàn máa ṣe ẹ̀sìn lásán ni. A ó máa ṣe ẹ̀sìn lásán ni. Nígbà tí Jésù ń sọ nípa ìgbé ayé ìdàpọ̀ láàrin òun tó jẹ́ olùṣọ́ àgùntàn àti àwọn àgùntàn tó gbàgbọ́, ó sọ àwọn nǹkan kankan tó jẹ́ ohun àdìtú. Nínú ìwé Jòhánù orí 10, John chapter 10 láti ẹsẹ̀ 25, John chapter 10 from verse 25. Jésù dá wọn lóhùn wípé èmi ti wí fún yín, ẹ̀yin kò sì gbàgbọ́. Iṣẹ́ tí èmi ń ṣe lórúkọ bàbá mi, àwọn ní ń jẹ́rìí mi, ṣùgbọ́n ẹ̀yin kò gbàgbọ́ nítorí ẹ̀yin kò sí nínú àwọn àgùntàn mi, gẹ́gẹ́ bí mo ti wí fún yín. Àwọn àgùntàn mi gbọ́ ohùn mi, èmi sì mọ̀ wọ́n, wọn a sì máa tọ̀ mí lẹ́yìn. Èmi sì fún wọn ní ìyà ìnípẹ̀kun, wọn kì yóò sì ṣègbé láéláé, kò sí ẹni tí ó lè já wọn gbà kúrò lọ́wọ́ mi. Dá mi lóhùn, ṣé ìwọ mọ ohùn rẹ̀? Ṣé o dá ohùn Kristi mọ̀? Ṣé o dá ìtọ́ni rẹ̀ mọ̀? Àwọn nǹkan wọn yóò lè ṣeé ṣe bí ó ṣe nípa ìdàpọ̀ tó múnádóko láàrin àwa àti Ọlọ́run. Nítorí náà, kí ni àwọn ohun ìdènà tí kò mú kí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin ọmọ Ọlọ́run kí ẹ lè gbé ìdàpọ̀ tó múnádóko ró láàrin ẹ̀yin àti Kristi, láti dá Olúwa mọ̀, láti dá a mọ̀ nípa ẹ̀mí mímọ́? Ẹ̀mí mímọ́ wá láti fi Kristi hàn fún wa ni. Gẹ́gẹ́ bí ìwé mímọ́ ti sọ pé kò sí ẹni tí ó lè sọ pé Jésù ni Olúwa bí kò ṣe nípa ẹ̀mí mímọ́. Èyí ni pé ẹ̀mí mímọ́ wá láti fi ẹni tí Kristi jẹ́ láti fi hàn fún wa ni, láti kún wa fún gbogbo ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀. Ẹ ti rí bẹ́ẹ̀. Èrèdí àkọ́kọ́ tí ọ̀pọ̀lọpọ̀ yín tí ìdàpọ̀ yín fi mẹ́hẹ pẹ̀lú Ọlọ́run tí ẹ kò fi dá Olúwa mọ̀ ni pé ẹ kùnà láti mọ̀ wípé ìpè yàtọ̀ sí ìbáṣepọ̀ láàrin ènìyàn àti Ọlọ́run. Èyí ni pé ẹ rò pé gbogbo àwọn bíi wòlíì, pásítọ̀ àbí gbogbo àtáìtù wọ̀nyí wípé Olúwa gbé wọn dìde. Ẹnìkan sọ pé nínú májẹ̀mú láíláí pé àwọn ènìyàn máa ń lọ sí ọ̀dọ̀ àwọn wòlíì fún ìtọ́ni, bí Sọ́ọ̀lù ṣe lọ sọ́dọ̀ Sámúẹ́lì fún ìtọ́ni lórí kẹ́tẹ́kẹ́tẹ́ bàbá rẹ̀. Ṣùgbọ́n nígbà náà ẹ̀mí mímọ́ ò máa gbénu wọn. Ìjọ mọ̀ pé ìsọ̀rí mẹ́ta ni ìfarahàn Ọlọ́run fún àwọn ènìyàn rẹ̀. Kò kẹ́tí kò gbọ́ lónìí. The manifestation of God to his people is in 3 categories. Ìsọ̀rí mẹ́ta ni kò gbọ́ lónìí. Ọlọ́run wà pẹ̀lú wa, is with them. Ọlọ́run wà fún wa, ó jẹ́ méjì, is for them. Ẹ̀kẹta, Ọlọ́run wà nínú wọn, God in them, ó di mẹ́ta. Nínú májẹ̀mú láéláé Ọlọ́run wà pẹ̀lú wọn ni, ó sì wà fún wọn. Ṣùgbọ́n nínú májẹ̀mú titun Ọlọ́run wà pẹ̀lú wa, ó wà fún wa, ó sì tún wà nínú wa. Nínú májẹ̀mú láéláé Ọlọ́run ò sí nínú wọn.
so nínú májẹ̀mú titun ọlọ́run ti ń gbé inú wa nípasẹ̀ ẹ̀mí mímọ́. So nítorí pé ọlọ́run gbé inú wa, a ní àǹfààní sí ìtẹ́ oore ọ̀fẹ́, a ní àǹfààní sí ìdàpọ̀ láti dá a mọ̀ fúnra wa. Kò ń ṣe bí májẹ̀mú láéláyé tó jẹ́ wípé àlùfáà ló máa jẹ́ agbẹnusọ fún wọn. Lónìí ní alásọtẹ́lẹ̀ ní agbẹnusọ fún àwọn ọmọ ọlọ́run nínú ṣọ́ọ̀ṣì. Èyí ni wòlíì ni ohun tí wòlíì bá sọ ni, ṣùgbọ́n kò ń ṣe ìyẹn ni ètò ọlọ́run. So èyí ni ohun ìdènà àkọ́kọ́ tí ò jẹ́ káwọn ọmọ ọlọ́run gangan dá Jésù mọ̀, kán dá ohun ẹ̀mí ọlọ́run mọ̀ fáyé ara wọn. Àwọn wòlíì àtàwọn pásítọ̀ àti nǹkan wọ́n ti gbéra wọn sí ojú ọ̀nà, wọ́n ti gbé ẹ̀mí mímọ́ tì sẹ́gbẹ̀ẹ́ kan. Ọlọ́run ń bẹ fún wa. Ìwé Róòmù sọ ó ní bólúwa bá ń bẹ fún wa, ta ni yóò kọjú ìjà sí wa? Ọlọ́run wà pẹ̀lú wa. Jésù sọ pé sì kíyèsí èmi wà pẹ̀lú yín títí dé òpin ilẹ̀ ayé. Kò wá tún ṣe pé ó ń bẹ fún wa, ó wà pẹ̀lú wa nìkan. Èkẹta ni pé ó tún wà nínú wa. Bíbélì sọ pé títóbi lẹni tó ń gbé inú yín ju ẹni tó ń gbé inú ayé lọ. Ìwé Kólósè orí kìíní ẹsẹ̀ 27 ó ní Kristi nínú yín ìrètí ògo. Báwo ló ṣe ń gbénu wa? Nípa ẹ̀mí mímọ́ ni. So nítorí náà májẹ̀mú ti tún sàn ju májẹ̀mú láéláé lọ nínú oore ọ̀fẹ́ tó ga jùlọ. Nínú májẹ̀mú titun ni ọlọ́run ti ń gbé inú wa, tó ṣe sọ fún wa pé ẹ̀mí mímọ́ yóò máa gbé inú yín. Nísìnyí wá bí léèrè ìbéèrè kan, ṣó wá yẹ kí ẹ̀mí mímọ́ máa gbé inú ẹni kéèyàn sì máa mọ ẹni tó ń gbé inú ẹni? Báwo lẹ̀mí mímọ́ ṣe máa gbé inú mi ò ní dá ohun ẹ̀ mọ̀, mi ì ní dá ìtọ́ni ẹ̀ mọ̀? Ta ló ní problem? Ṣé mi mo ní problem ni àbí ẹ̀mí mímọ́ ló ní problem? Kristẹni sọ pé òun gba Jésù ní Olúwa tó lùgbàlà, ẹ̀mí ọlọ́run ń gbénu rẹ̀ kò sì dá ohun rẹ̀ mọ̀, kò dá ìtọ́ni rẹ̀ mọ̀. Nítorí kíni? Kò wáàyè láti gbé ìbáṣepọ̀ tó múnádóko láàrin òun àti ọlọ́run. Ṣùgbọ́n ó fi àwọn ìránṣẹ́ ọlọ́run, ó fi wọ́n dípò ẹ̀mí ọlọ́run. Nínú ìwé Éfésù chapter 4, Ephesians chapter 4 láti ẹsẹ̀ 11, Ephesians chapter 4 from verse 11. Ó sì ti fi àwọn kan fúnni bí àpọ́stélì, àti àwọn mìíràn bí wòlíì, àtàwọn mìíràn bí evangelist, àtàwọn mìíràn bí olùṣọ́ àgùntàn àti olùkọ́ni fún àṣepé àwọn ènìyàn mímọ́, fún iṣẹ́ ìránṣẹ́, fún ìmúdàgbà ara Kristi, títí gbogbo ayé ó fi dé ìṣọ̀kan ìgbàgbọ́ àti ìmọ̀ ọmọ Ọlọ́run, títí a ó fi di ọkùnrin tá ó fi lè dé ìwọ̀n gígùn ẹ̀kún Kristi. Verse 14. Kí àwa kó má ṣe jẹ́ èwe mọ́, tí a ń fi gbogbo afẹ́fẹ́ ẹ̀kọ́ tì síwá tì sẹ́yìn, tí a sì fi ń gbá kiri nípa ìtànjẹ ènìyàn, nípa àrékérekè fún ọgbọ́nkọ́gbọ́n tí a fi ń mú ní ṣìnà. Wàá rí i pé wọ́n sọ pé Ọlọ́run gbé wòlíì, apọ́sù, evangelist, pastor, olùkọ́ni, ó gbé wọn dìde fún àṣepé àwọn ọmọ Ọlọ́run fún ìmúdàgbà ara Kristi. Mo fẹ́ kó lọ béèrè lọ́wọ́ pásítọ̀ ẹ̀ ìbéèrè yìí. Tó bá ti jẹ́ pé pásítọ̀ ẹ̀ ló máa sọ fún ẹ pé Olúwa wí wo ò lè gbọ́, lọ bí wípé ṣèbí Bíbélì sọ pé èrèdí tọ́lọ́run fi gbé gbogbo irú yín kalẹ̀ ni pé fún àṣepé wa ni, ká má bàa jẹ́ èwe mọ́. Ṣé nísìnyí tí n bá dá ohùn Olúwa mọ̀, tẹ́mi gò dá ìtọ́ni rẹ̀ mọ̀, tó jẹ́ pé tẹ́ ẹ̀ bá tí ì sọ fún mi pé Olúwa wí, èmi gò lè ṣe nǹkan kan. Bẹ́ẹ̀ bá tí ì sọ fún mi pé ìrìn àjò tó wà níwájú mi, ikú wà ń bẹ, mi gbọ́dọ̀ rẹ̀, èmi gò lè gbọ́ nǹkan kan. Ṣé Bíbélì sọ pé Ọlọ́run gbé yín kalẹ̀ ká má bàa jẹ́ èwe mọ́ ni? Ṣé nígbà tí n bá dá Ọlọ́run mọ̀, ṣé mi ò sì jẹ́wé? You see, many of you, ẹ jẹ́ n sọ fún yín, problem tẹ́ni ni pé ẹ ò wá ọ̀rọ̀ Ọlọ́run rí. Ẹni tó bá sì kọ ọ̀rọ̀ Ọlọ́run sílẹ̀ bí ìwé òwe ṣe sọ, ó ní àdúrà rẹ̀ gan, ó ní ìríra ni níwájú Ọlọ́run. Bíbélì ní Ọlọ́run gbé pásítọ̀, wòlíì àti gbogbo àwọn ìránṣẹ́, ó gbé wọn dìde láti mú kí ara Kristi lè dàgbà. So kò gbé wọn dìde láti fi dípò ẹ̀mí mímọ́ o. Nísìnyìí àwọn pásítọ̀ ló fẹ́ jẹ́ agbẹnusọ, ló fẹ́ jẹ́ gbogbo rẹ̀. Àwọn àgùntàn wọ́n wá di aròbó kalẹ̀, wọn ò dá ohùn Ọlọ́run mọ̀, wọn ò lè gbé ìbáṣepọ̀ tó múnádóko. Our daddy said, our GO said, problem yìí bẹ̀rẹ̀ láti òkè títí dé ìsàlẹ̀ ni. Àwọn local churches gan wọn ò lè make a decision fúnra wọn, wọn ò lè sọ pé báyìí lẹ̀ mímọ́ wí, wọ́n á ní order from above. Ẹ ti ṣìnà, I tell you the truth, ẹ ti ṣìnà. Any person, ẹnikẹ́ni tó bá ti gba àyè ẹ̀mí mímọ́, gbogbo iṣẹ́ tí Bíbélì sọ pé ẹ̀mí mímọ́ wá ṣe, tí àwọn èèyàn ò train àwọn àgùntàn pé ẹ dá ẹni tí ẹ̀mí mímọ́ ń ṣe mọ̀, ẹ dá a mọ̀ fúnra yín, ẹ ní ìdàpọ̀ tó múnádóko pẹ̀lú rẹ̀, ẹ dá a mọ̀. Tó jẹ́ pé our daddy say, our GO said, papa said, gbogbo rẹ̀ aláṣẹ wí, wòlíì wí, báyìí ni ó wí, alásọtẹ́lẹ̀ wí, lẹ́ ń bá kiri, ẹ ti ṣìnà tán. I tell you the truth. Ẹ ti rí bẹ́ẹ̀ yẹn. Ó yẹ kí ẹnì kankan bí onígbàgbọ́ dá Olúwa mọ̀, kán sì ní òye rẹ̀. Nínú ìwé Jòhánù chapter 17, nígbà tí Jésù ń sọ̀rọ̀, John 17 verse 3, ó ní èyí ni ìyà ìnípẹ̀kun, àní kán lè mọ̀ ọ́, àní ìwọ Ọlọ́run òtítọ́ àti Kristi ẹni tí ìwọ rán.
Ọlọ́run fẹ́ ká dá òun mọ̀. Nínú ìwé Jeremiah chapter 9 verse 23, Jeremiah 9:23, ó sọ pé kí ọlọ́gbọ́n kó má ṣe ṣògo nínú ọgbọ́n rẹ̀, kálágbára má ṣe ṣògo nínú agbára, ọlọ́rọ̀ kó má ṣe ṣògo nínú ọrọ̀ rẹ̀. Ó ní ẹni tó bá fẹ́ ṣògo kó ṣògo pé ó ní òye òun Ọlọ́run, ó mọ òun. Iṣẹ́ tí ẹ̀mí mọ́ wá sáyé wá ṣe nìyẹn, láti mú kí a mọ Kristi, ká mọ bàbá, ká dá a mọ̀ fúnra wa, kó má jẹ́ nìkan ló máa jẹ́ ògbufọ̀ fún wa láti sọ fún wa. Àwọn míì fi òfin di àwọn àgùntàn débi pé bágùntàn mi bá fẹ́ travel á ṣẹ̀ṣẹ̀ lọ bá ìyá nínú Olúwa, bàbá nínú Olúwa. Bí mi fẹ́ ṣègbéyàwó kò lè gbàdúrà pé Olúwa ṣé kí n fẹ́ ni, kó a máa kọ orúkọ káàkiri ni ẹ bá mi gbàdúrà sí, kò dá ohùn Olúwa mọ̀. Irú pọ́blẹ́mù tó dé bá yín yìí ó jẹ́ àbáyọrí pé ẹ ò gbé ìdàpọ̀ tó múnádókòró láàárín ẹ̀yin àti Ọlọ́run láti dá a mọ̀ fúnra yín. Ẹ ti rí bẹ́ẹ̀ yẹn. Ara àwọn ohun tó fà á tí àwọn àgùntàn ò fi dá Olúwa mọ̀ nìyí. Ohun mìíràn, kò sí ìdánilẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ Ọlọ́run mọ́ nínú ilé Olúwa. Àsọtẹ́lẹ̀ ìran ẹlẹ́mìí wí, alásọtẹ́lẹ̀ wí là ń bá kiri. Sátánì ti gba ọ̀rọ̀ Ọlọ́run lọ́wọ́ yín, ó ti fún èpò sínú ayé ọ̀pọ̀lọpọ̀ yín. Ẹ ti rí bẹ́ẹ̀ yẹn. Ẹ̀kọ́ lórí ẹ̀mí mímọ́ ṣì ń tẹ̀síwájú. Mo sọ pé lọ́dún yìí mo fẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀mí mímọ́ gan. Báwo ni ọmọ Ọlọ́run ṣe lè gbé ìdàpọ̀ tó múnádókòró láàrin òun àti ẹ̀mí mímọ́? Ọ̀nà àkọ́kọ́ ni nípa ọ̀rọ̀ Ọlọ́run. Ó gbọ́dọ̀ jẹ́ ẹni tó jẹ́ olùfẹ́ ọ̀rọ̀ Ọlọ́run kíkà, kọ́ láti máa ṣe àṣàrò. Jeremiah sọ pé ọ̀rọ̀ rẹ̀ dàbí oúnjẹ lẹ́nu mi, ó ní èmi ti rí, ó ní èmi sì jẹ́, ó ní ó dàbí afárá oyin. Bible study ti kú ní ọ̀pọ̀lọpọ̀ church nísìn. Ọ̀pọ̀lọpọ̀ pastor gan máa ń sọ fún mi, wá ní táwọn bá sọ pé Bible study ó ní àwọn èèyàn ò ní wà. So wọ́n sì give up torí pé àwọn èèyàn wá, wọ́n sa gbogbo ipá láti gbé ọ̀rọ̀ Ọlọ́run dìde by fire by force. Sátánì sì ń gba Bible study nínú gbogbo churches káàkiri. Ọ̀rọ̀ Ọlọ́run ní ọ̀nà àkọ́kọ́ láti gbé ìbáṣepọ̀ àti ìdàpọ̀ tó múnádókòró láàrin àwa àti ẹ̀mí Ọlọ́run. Ó gbọ́dọ̀ máa ka ọ̀rọ̀ Ọlọ́run. Ohunkóhun tó bá dé bá ọ, ìbéèrè àkọ́kọ́ ni kí ni ọ̀rọ̀ Ọlọ́run wí? Ọ̀rọ̀ Ọlọ́run ni kó kọ́kọ́ lọ, kì í ṣe títọ̀ wòlíì kan lọ. Wo ẹ jẹ́ n sọ fún gbogbo ẹ̀yin wòlíì tí ẹ ti gbà yí Ọlọ́run, gbogbo yín pátápátá lẹ ó jẹ̀bi níbi ìtẹ́ orí ọ̀fẹ́, ìtorí pé kí ni ohun tẹ́ ń ṣe lòdì sí ìwé mímọ́. Ohun àkọ́kọ́ nìyẹn, ọ̀rọ̀ Ọlọ́run. Ó gbọ́dọ̀ mọ ọ̀rọ̀ náà, ó gbọ́dọ̀ ní ìdàpọ̀. You must fellowship in the word. Ó gbọ́dọ̀ mọ ọ̀rọ̀ Ọlọ́run. Gbogbo àwọn daily devotion tí gbogbo churches ti create fún àwọn àgùntàn kò jẹ́ kán ní time láti search ọ̀rọ̀ Ọlọ́run fúnra wọn, láti lè mú wàrà tààràtà láti ọ̀dọ̀ Ọlọ́run. Ọ̀rọ̀ Ọlọ́run ní ọ̀nà àkọ́kọ́. Kí ni ọ̀nà mìíràn láti gbé ìdàpọ̀ tó múnádókòró láàrin àwa àtọlọ́run? Wíwọnú májẹ̀mú àdúrà. Mo sọ nǹkan kan ní ọ̀sẹ̀ tó kọjá wípé wíwọnú májẹ̀mú tó múnádóko pẹ̀lú Ọlọ́run. Tí n bá sọ pé májẹ̀mú yìí ń tọ́ka sí ìdàpọ̀ tí kì í yẹ̀ láéláyé, níbi tó yẹ pé a máa ní àwọn àkókò kan tá a máa ń lò níwájú Ọlọ́run tó yẹ pé ohun ayé, àníyàn ayé kò lè gba àkókò yẹn mọ́ wa lọ́wọ́. Ọmọ tó bá mu ọmú nígbà yàyà rẹ̀ tó bá fẹ́ fi tó stage ká dá ohùn ìyá rẹ̀ mọ̀, kó tó máa sọ̀rọ̀ gan á ti dá ohùn ìyá rẹ̀ mọ̀, á dá òórùn ara ìyá rẹ̀ mọ̀. So bó bá ṣe ń pẹ́ níbi àdúrà, wàá máa dá ohùn Olúwa mọ̀ àti ìtọ́ni rẹ̀. Kristẹni àkókò òde òní busy pẹ̀lú iṣẹ́ ni bí aláfiṣe. Iṣẹ́ ni ìgbàgbọ́ wọn kéré nínú ìpèsè Ọlọ́run, wọ́n sì fẹ́ mọ Ọlọ́run. Ó gbọ́dọ̀ pa ohun ìdíwọ́ gbogbo tì láti máa lo àkókò tó pọ̀ gan nínú àdúrà níwájú Ọlọ́run. Bó bá ṣe máa ń lo àkókò tó pọ̀ sí gan níwájú Ọlọ́run, ibẹ̀ ni wàá ti dá ìtọ́ni rẹ̀ mọ̀ àti bó ṣe ń bá ọ lò sí, bí Ọlọ́run ṣe ń bá ọ lò nípa ẹ̀mí rẹ̀. Bó bá ṣe ń lo àkókò tó pọ̀ gan nínú ọ̀rọ̀ Ọlọ́run, ibẹ̀ ló ti máa dá ohun rẹ̀ mọ̀ àti ìmísí rẹ̀. Ṣùgbọ́n Kristẹni àkókò yìí kò ní àkókò fún Ọlọ́run. Ọ̀rọ̀ Ọlọ́run. Èkejì, àdúrà. Kí ni ẹ̀kẹta? Ìdákẹ́jẹ́, tá máa ń pè ní silent meditation. Ìdákẹ́jẹ́ èyí ni pé wíwá àyè láti máa wá ibì kan tó dákẹ́ rọ́rọ́ lọ láti ṣí ọkàn rẹ payá, láti jẹ́ kí ẹ̀mí Ọlọ́run mí sí ọ. Ní ìgbà tó bá ń ṣe èyí tó bá ti mú ẹ lára, ó máa tó àkókò kan wàá dá ìtọ́ni Ọlọ́run mọ̀, wàá ní ìdàpọ̀ tó múnádóko, wàá mọ bó ṣe ń bá ọ lò. Ó di mẹ́ta: ọ̀rọ̀ Ọlọ́run, àdúrà, silence meditation. Kò tí ì tán síbẹ̀, ibẹ̀ la tún ti máa dúró lónìí. Wo jẹ́ ń sọ fún ẹ, tí o bá ń wá ìtọ́ni tó jẹ́ pé tó bá ti ìdọ́dọ̀ èèyàn ò lè mọ ìtọ́ni Ọlọ́run, ò lè kúnlẹ̀ kó gbàdúrà, ó ní problem. Bólúwa bá pè é tó bá mọ ìpè rẹ̀ lórí ayé tó ṣẹ̀ṣẹ̀ ń tọ pásítọ̀ kan lọ pé ẹjọ́, ó ní problem.
bó bá fẹ́ yan ọkọ àbó fẹ́ ní aya ọ̀ṣẹ̀ṣẹ̀ ń kọrúkọ káàkiri ò lè gbàdúrà tó sì pé ẹ lọ́mọ ọlọ́run kó gbọ́ látọ̀dọ̀ Ọlọ́run ò ní problem. Gbogbo nǹkan tó bá jẹ́ ẹ̀tọ́ ọmọ ọlọ́run tó bá ti lè dá ṣe tó ṣẹ̀ṣẹ̀ wá ẹnìkan, you have a problem. Ó jẹ́ àbáyọrí pé ìdàpọ̀ rẹ pẹ̀lú Ọlọ́run ó ti wọ́ ó sì mẹ́hẹ̀. Fún ìbéèrè kan tàbí òmíràn, ẹ̀kọ́ yìí ṣì ń tẹ̀síwájú lábẹ́ àkọ́rí ẹ̀mí mímọ́. For one question or the other, ìbéèrè kan tàbí òmíràn, pé nọ́mbà yìí 08038 92 6927 08038 92 6927 tàbí 080 28 38 0866 080 28 38 0866.